òun tún rédíò owó ti lọ àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. Káralé ẹ̀ka bọ̀lá kéré ẹ̀nà ìyẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá yìí ẹ̀ mà kú dédé àsìkò yẹ kú bójú ọjọ́ ṣeré ẹ̀ ń jẹ́ wa láàárọ̀ tẹ wà lọ́sàn-án tẹ wà ní ìyálẹ̀ta àti àṣálẹ́ àmàkíyìn ẹ̀ gbogbo àkókò tí ẹ̀yin bá wà ní ìlúkìlú tí ẹ̀yin wà agbáládùúrà gbogbo ẹ̀yin tẹ wà ní òkè òkun ẹ̀kọ́ rẹ̀kọ́ ẹ̀kọ́ délé káàbọ̀ sórí ètò yín ètò ìṣúra ayé pẹ̀lú ògì ọ̀rẹ́ ń tẹ́ àti bàbá àlùbáríkà wẹ́bìdànù ní ìlú Ìgbódù lẹ́yìn kí la fẹ́ bóyá òkè la fẹ́ sẹ́wọ́ nǹkan fìdílé nǹkan ẹjẹ́ àjọ ṣètò yìí bá ṣe ń ṣe é kó ba lè rí bí ó ti ń rí bàbá àlùbáríkà wà ń kalẹ̀ àwọn wẹ́bìdànù bàbá o àkóbójú ọjọ́ ṣe rí. Orí bẹ́ẹ̀ o àkúnlẹ̀ rí. àwa ń bẹ́ o lọ́run jò dáa kò ní bàjẹ́ kò ní burú fún wa bó ṣe kó le tó ọlọ́run ní jó le mọ́ wa bọ́ dẹ̀rọ̀ gbogbo ìgbà òjò tí ọba rọ̀ yìí ọlọ́mọ rọ̀ ti bànújẹ́ fún wa òjò tí síni nílé ọlọ́mọ rọ̀ fún wa òjò tí túni láṣìírí ọlọ́mọ rọ̀ fún wa òjò tí máa gbé mọ́tò tí gbọ́ mi yàn ọlọ́mọ jò rọ̀ fún wa. àmì ọlọ́run. ẹ náà ti tó ẹ̀kú kó ní sanwó àdúrà. bí ẹ tó ní nǹkan ní nǹkan. àbẹ̀sẹ̀ tó ní dákẹ́. ọmọ pé òyìnbó. ẹ̀yin ará ilé ṣe ń gbọ́ o bàbá lè ní a fẹ́ sọ̀rọ̀ nípa àyànmọ́ wọ́n ní àyànmọ́ ẹni láàárẹ̀ ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa àyànmọ́ kí làyànmọ́ báwo la ṣe ń yàn ṣé a máa ń yí padà ṣá tí ò bá dáa ṣó ní bá ṣe lè yí padà ṣó ń bá àyànmọ́ jẹ́ mọ́yàn lọ́wọ́. ṣé yìí oge sórí ọ̀rọ̀ gbọ́rọ̀ yìí mo fẹ́ ọ̀rọ̀ tó ní kìmí ni ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tó yẹ kó ní làákàyè máa kọ́lẹ̀ ni irú ọ̀rọ̀ yìí tọ́pọ̀lọ èèyàn bá pé kò lè yé sórí ọ̀rọ̀ àyànmọ́ bí n ṣe kọ́kọ́ gbé ni sórí àyànmọ́ ẹni tí ó bá jẹ́ tó bá ní àyànmọ́ rí yóò wá jẹ́ ẹni nǹkan mẹ́ta lẹ́ẹ̀mọ́ rí lára rẹ̀ ẹni ó bá ní àyànmọ́ rí kò ní máa jà kó máa dijú jà yóò jẹ́ èèyàn pẹ̀lẹ́ torí rere ó jẹ mọ́ pẹ̀lẹ́ ẹni tó bá ní àyànmọ́ rí kò ní máa kú ọ̀rẹ́ kọ̀rẹ́ ẹ ní máa bá a lọ́dọ̀ wèrè ẹ ní máa bá a lọ́dọ̀ àtiwín ajé èèyàn tí máa sọ ìrìnrìn ẹni tó bá ní àyànmọ́ rí kò ní jẹ́ni tí ó máa bínú tí ó máa ṣìwà good ṣé wọ́n wá lè yí àyànmọ́ padà àbí wọn ò lè yí àyànmọ́ padà ẹni tó bá láyé ò lè pa kádàrá dà níbi wọ́n bá ti tú sí ọlọ́run wò tó ń tọ̀ wọ́n ọ̀bá ṣọ́ra wọ́n sọ ẹnìyẹn dọ̀rùn orí rẹ̀ sí o tí wọ́n mọ̀ tí kí o ọmọ mi láyàn máa rí ṣùgbọ́n ẹjọ́ wọn ti bí ni wọ́n ti rógo rẹ̀ wọ́n ti sún ọjọ́ àyànmọ́ rẹ̀ síwájú okay good wọ́n wò ní àjọ ọmọ Israel ìrìn 40 ọjọ́ ni ṣùgbọ́n pẹ̀lú àyànmọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ Ọlọ́run ó d40 ọdún bọ́rọ̀ àyànmọ́ ṣe jẹ́nu o ìgò bẹ̀tọ̀ wà wúlò fọmọ ọdún 60 ìgò bẹ̀tà kò wúlò fọmọ ọdún 60 o tó bá ti wúlò tásẹ́rẹ́ lọ́jọ́ kù tó bá bẹ́tà náà tásẹ́rẹ́ lọ́jọ́ kù ó ní pé èèyàn gbọ́dọ̀ wá solúsàn lórí àyànmẹ́ wọ́n lè rí èèyàn bọ́lọ́hùn kówó mọ́ bọ̀ tó bá fọ òṣì dànù tó bá gbàdúrà tó súnmọ́ àwọn ẹni ọlọ́run bá lè ní káwọn màláíkà ò yí i padà wọ́n sọ ọ́ di oníràwọ̀ ńlá ẹlòmíín bẹ tọ́lọ́hùn ọkọ bùjòkó fún nílé ọkọ tó bá gbọ́ ẹbí dànù tó bá súnmọ́ àwọn èèyàn gidi tó ń gbàdúrà fún ó lè rọ́pò alálùbáríkà kó máa bímọ ó ti dé ni
ẹlòmíì ń bẹ torí rẹ̀ ò fẹ́ yàwó bọ̀ tó bá súnmọ́ àwọn èèyàn rẹ̀ tó bá bẹ lọ́hùn tó bá gbàdúrà fún ọ̀rọ̀ rẹ̀ á yí padà yóò di rere. Ó gẹ́tì ọ̀rọ̀ mi báwọn bọ́rọ̀ àyànmọ́ ṣe rínú ọ mọ̀ pé àyànmọ́ pẹ̀lú kádàrá ọmọ ìyá ni wọ́n o. àyànmọ́ àti kádàrá. Bẹ́ẹ̀ ni bọ̀tí ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn. Sórí tí wọ́n ń pè pé ọlọ́ọ̀yàn mọ́ yàn ọlọ́ọ̀mọ yàn kan mọ́ yàn aburú mọ́ wa o. Ẹlòmíì ń bẹ ọlọ́ọ̀yàn oníbàjẹ́ tì ọmọ ìyá ẹ̀ ní o yóò dẹ̀ máa bàjẹ́ lára tí ní òwúlò ẹ má gbéṣẹ́ fún o ọ̀nàkúnà wọn náà o wọn ó ṣe o wọn dẹ̀ máa pẹ̀gàn àyàn mẹ́nu. Ṣùgbọ́n kádàrá ń jẹ́ kéèyàn ò délẹ̀ ìlérí pé èèyàn sọ pé òun fẹ́ ṣoríire yóò dẹ̀ ṣoríire. Kádàrá ní jẹ́ kéèyàn ò ráyé ṣe nígbà tó bá sọ pé èmi Ọlọ́run ní kọ́ bímọ mi màá gbàdúrà màá ṣáájú màá ṣe màá ṣe o yeye oge téèyàn ọba ṣáájú kò lè mékì ẹ̀ láyé. Téèyàn ọba gbé ọwọ́ kọ́ òkè ọ̀nlá làkàlà ọ̀láyànmọ́ rẹ̀ dà àyànmọ́ rẹ̀ dà àádó ni ó gba làkàlà lọ. Òun ṣe òòró jẹjẹ olóńsoríire ṣùgbọ́n èèyàn máa múra lórí àyànmọ́ ẹ̀ ni èèyàn máa múra lórí ayé ẹ̀ ni èèyàn máa múra èèyàn fi jẹ́yàn. Sógẹ́tì ọ̀rọ̀ mi tó irú pírẹ́sidẹ̀ntì yìí nìṣẹ́ ọwọ́ àní ọkọ̀ gbà mọ́ká lọ gbogbo àwọn èèyàn lọ́njẹ débẹ̀ lọ́njẹ ń ṣe o àwọn bàbá méje oníyàdúà pípé gbogbo gbà lọ́njẹ kí Tinubu débẹ̀ o lọ́njẹ ó ṣe o ṣẹ́ kọ́ wa mọ̀ sí bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ̀dá tẹ bá láyàn máa rí yóò ní ọ̀rọ̀ rí yóò ní wà rí yóò léèyàn rí lẹ́gbẹ̀ẹ́. Tí ọba láyàn máa rí tó fẹ́ ráyàn máa rẹ lò ọmọ rí orílẹ̀ ọkọ lọ ọlọ́lọ́ ń kọrí mọ́ wọ́n máa yí àyàn mọ́ padà o. Ṣùgbọ́n àkọọ́lẹ̀ Ọlọ́run ìlérí Ọlọ́run láwùjọ ṣẹ lórí ìwọ Ọlọ́run àkọọ́lẹ̀ ń lọ ṣẹ lórí ọ̀rọ̀ ànábì Yusufu lórí àlá tó lá wọ́n sì gbógun tì í. Ọlọ́run dẹ̀ sọ pé Ọlọ́run mi lọ́lọ́run sáré mi Ọlọ́run títóbi mi Ọlọ́run èyí oge téèyàn bá bá àjò tó dáa pàdé o wọ́n ń lọ́wọ́ kọ́wọ́ aláàánú lè máa wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn wọ́n má sì jẹ́ kó ń ṣèyàn láàánú. Olóríire lè wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kó má sì jẹ́ kó ń ṣèyàn lóríire. Ṣùgbọ́n téèyàn bá lọ́wọ́ kọ́wọ́ ìdíwọ́ ìdènà kúrò ní aróríire sí o ní adẹ́gbàdùn láyé Ọlọ́run dákúnjà aróríire sí o. Téèyàn bá ń lálàkàlà kó wá solúsà ṣèṣì bí nǹkan bá ń ríyàn mọ́lẹ̀ lójú oorun kó wá nǹkan ṣèṣì ọmọ èèyàn bá ń ṣèkì kó wá nǹkan ṣèṣì. Kò ń ṣe pé ẹnìkan àáfàá ẹnìkan wòlíì ẹnìkan babaláwo ìwòsàn ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀. Ọlọ́run lè ní pásítọ̀ lọ́dọ̀ àáfàá ni ó ti rí wòsàn Ọlọ́run lè láàfàá lọ́dọ̀ pásítọ̀ ni ó ti rí wòsàn. Ẹ̀sìn ọ̀tọ̀ ìwòsàn ọ̀tọ̀ ìgbàlà ọ̀tọ̀ ńláyàn máa fi sọrí. Àwọn míì gẹ́gùn láyàn mẹ́yàn fọmọ yóò ní soríire wọ́n dẹ̀ máa dọ̀rọ̀ ẹ̀rù. Gbogbo ọmọ kan nífẹ̀ẹ́ mu gbó àwọn èèyàn mú àmukù gbó kan fi dàyàn mọ́ èèyàn rú wọ́n sọ ọ́ dọ̀mọ́ ọlọ́tí. Èèyàn dẹ̀ tó mú àfàkù igbó yẹn wọ́n fi yọ ọtí kúrò lára èèyàn. Gbogbo ọmọ kọ́lé fẹ́ máa rìnrìn òru wọ́n máa bu yẹ̀pẹ̀ aago kan òru wọ́n á fi ṣaṣẹ́ lórí ọmọ tọmọ ó dẹ̀ jò nírìnkúrìn. Gbogbo ọmọ kọ́lé fẹ́ jalè wọ́n máa ń mórí àṣà ẹyọ kan wọ́n á fi ṣaṣẹ́ wọ́n á ní yóò jalè yóò dẹ̀ jalè lóòótọ́
wọn á dẹ̀ mórí ológbò wọn á fi kún wọn bá parí iṣẹ́ ọmọ bẹ̀rẹ̀ olè àyànmọ́ rẹ lọ́lọ́run sì kọ́ mọ́ àwọn èèyàn ti sọ ọ́ dá àyànmọ́ bú ọmọ mi bẹ yóò fáìn yóò sì máa tọ́ lé yóò làálàá ni wọ́n fi hàn báyìí àyànmọ́ rẹ ló bá wáyé wọ́n fi hàn báyìí yóò làálàá kó ń gbéra ń kúrò lórí bẹ́ẹ̀dì òun lọ tọ̀ bí wọ́n bá ṣe ń tọ̀ níbi ilé tọ́lẹ́ẹ̀tì tó ti gbómi kalẹ̀ bí ń ṣe ń tọ̀ yẹn yàá nílé ìwẹ̀ ló ń lérò bó ń wà wọ́n dẹ̀ gbé lọ ilé ìwẹ̀ yẹn ó sì wà lórí bẹ́ẹ̀dì wọ́n ti gbé e lọ sílé ìtọ̀ àwọn oníṣẹ́ ibi ọmọ tí ń tọ̀ lé wọ́n ti gbé e lọ sílé ìtọ̀ lójú oorun yọ wá tọ̀ yàá sórí tó bá tọ̀tọ̀ yẹn tán gbàm báyìí wọ́n wá tají ọmọ mi á dẹ̀ bú ẹkún nǹkan kékeré igi ẹyọ kan ń bẹ tí èso jẹ ẹni wọ́n á fi ṣe tán bá lè fi ṣe báyìí ọmọ yẹn ò ní tọ̀ lé mọ́ láyé àwọn ayé máa kọ àyàn máa bí mọ́yàn o ẹlòmíín bẹ ìràwọ̀ rẹ̀ dájọ́ yẹ kó máa búyàn gbogbo ẹni tó yẹ kó tọ́ àtẹni tí ò tọ́ ni ọmọ tọ́ àṣàṣì ni o gbogbo ẹ̀ náà kọ́ lọ́mọ fi yọ ọmọ bú o àbíàmọ ní múra sọ̀rọ̀ rẹ̀ o òkè pẹ́pẹ́ yẹn ṣe lé ńgbà tó mọ̀ wọ àwọn èèyàn ńgbà tó mọ ẹyin rẹ̀ di bíi mẹ́jọ ó wá mú ìyọ̀ pàlélé téèyàn bẹ gbá mú báyìí náà dàdẹ́tẹ̀ ìyóge tẹ́ ẹ bẹ gbẹ́yìn pẹ́pẹ́ yẹn mú tó pàlélé ó ń tọ̀ wọn àdàdẹ́tẹ̀ èèyàn mélòó ló pàlè lórí ọmọ ẹ̀ tó bá ṣe wàhálà lórí iṣẹ́ méjì ó lè jẹ́ ìyá wọn ní ọ̀yọ́jú pé ẹni ó lẹ́ran ló mú ẹran so kí ni wàhálà wòlíì náà dẹ̀yìn wọ́n sọ bẹ́ẹ̀ fún aláàfáà dẹ̀yìn wọ́n á sọ bẹ́ẹ̀ fún babaláwo òun náà dẹ̀yìn ńgbà ẹni ó lẹ́ran tó mẹ́ran so àjẹ́ òde lóògùn abẹ́ wọn ní ẹ̀yọ́nú wọn là á ṣe ọlọ́dàkùn wọn jà àríjà yìí o àyànmọ́ tọ́lọ́ ń kọ́ mọ́mọ́ wa tọ́lọ́ ń kọ́ mọ́ wa ọlọ́njà rí lò ó dákun wọ́n hàn wá lé mọ́ o wọ́n fọmọ bà wá nú jẹ́ o àyànmọ́ wa tá a bá wáyé ń ti rere ọlọ́njà rí lò ó yọmọ wọ orógbó rẹ̀ lò ó èèyàn múra lórí àyànmọ́ ni ní fi ráyànmọ́ lò ẹlòmíín wà ní òyìnbó ọmọ òkú Amẹ́ríkà joko ààbò tó lọ ọlọ́run tí àyànmọ́ fọ pé yóò travel ó dọ̀hún òjò oríwé gbèlú ó dọ̀hún òjẹ́ kó ríṣẹ́ ó dọ̀hún òjò ṣe ẹni tí ò ní gbégbélú ní ríṣẹ́ gidi àmọ́ sáàkì kọjọ́kọjọ́ ni ẹlòmíín sì gbàgbé ìgbélú ọba gbogbo ẹ̀ apẹ̀rẹ̀ ajáde wọn gbé síwájú kọ́ máa pọn mi fún ẹni tó wà lóyìnbó tí eégún léèkì ṣé eégún lu ilé wọn tó wá bẹ́ẹ̀ ni kò síbi tójú ayé ò tó lọ́mọdé àríjà ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run fi sọ ẹ̀ sọ́wọ́ o àwa náà ní dúró ni o àyànmọ́ ń bẹ o àkọọ́lẹ̀ sì ń bẹ o àwọn èèyàn sì yí padà sí rere àwọn èèyàn sì yí padà síbi ọlọ́run wọ́n jẹ́ wọn rí ìràwọ̀ wa gbà o ṣàánú wa o tìjọ́ mẹ́jọ yìí ojú. ọ̀rọ̀ ńlá ọlọ́run má jẹ́ kí wọ́n yí àyànmọ́ àti kádàrá wọn padà fún ìwọ tó bá lálàákàlà bàbí kan rìn lára ẹ bíṣẹ́ ọ̀lọ́dẹ́dẹ́ ọ̀nà ọ̀lọ́dẹ́dẹ́ kan sí bàbá àlùbáríkà olùdà ní olùgbòdú kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹdẹ kọ̀dú garage mọ́tò tó ń lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbòdú junction ẹ ti rí sáńbọ̀ bàbá àlùbáríkà mi àbí pójọ́ ọmọ kékeré lẹ́rí gan ẹbí pẹ̀lú bàbá àlùbáríkà òun lẹ́ ń lọ tàbí ẹ̀yin tí ẹ lè wá tọ́nà yín jìn tàbí ẹ̀rọ tó kọ́ fẹ́ béèrè kó dùkú wa pé nọ́mbà yìí 08023829492 08023829492 kádàrá wa tàyè mọ́ wa tá a yàn ní dáadáa ọlọ́run àjẹ́ kó wá sí ìmúṣẹ má wo rẹ̀ níran o má wo rẹ̀ níran o má wo rẹ̀ níran. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.